ìgbà téèyàn bá wà lọ́dọ̀ tóun náà bá ṣeré tán ṣe lásìkò ìgbà tiẹ̀ tó bá dàgbà tán inú ẹ̀ á dùn pé I spend my time very well. ẹ bẹ̀rẹ̀ sí ń gbóhùn àwọn ọkọ̀ ojútáyé lọ́kọ̀ọ̀kan èjèèjì tí wọ́n á kí yín kẹ́ ẹ bá lè mọ̀ pé lóòótọ́ èmi nìkan kọ́ mo wà níbí àwọn náà ti wà níbí pẹ̀lú mi. ẹ ṣí biribiri kẹ́kọ̀ọ́ mi o iwájú lọ́lọ́kọ̀ yẹn wà mí lọ ẹ̀yìn lọ́lọ́kọ̀ mi wà. lẹ́yìn náà wà níbí o. ẹ kúrọ̀lẹ́ níbi gbogbo ẹ ti ń lóore ọ̀fẹ́ àti máa gbọ́ mi. wọ́n ń gbọ́ wa wọ́n tún ń wò wá. yẹ ti ń wò wá kétékété lórí Facebook yẹn ojú òní ti yà á ní ṣẹlẹ́yà á ní kébí egbére. èmi rè Dr. Olúfẹ́mi Oyènẹ́kan oníkọ̀ọ̀gá àgbọn ọgbẹ́ èdè tó ń pẹ̀lú. bàbá ọ̀nà rẹ̀ fọ́ ṣe dókítà alábẹ́rẹ́ rò wá ní Kíde. àbí dókítà ọ̀rọ̀ àbẹ́sí ró ń tó bá dọ́kítọ̀ wu kálukú ló lè sọra rẹ̀ bọ̀dẹ̀ mi rò wò ó pé ó ṣe ṣe kó jẹ́ dókítà àwọn tó ń gbẹ́ kẹ̀kẹ́. oléṣi ọ̀dọ̀ àwọn alágbo ọmọ. náà ti fẹ́ sọ léṣi tradoyomi. irun rẹ̀ mo ti gbà. ṣe tradomedical. n kò tiẹ̀ kọ́ yé bàbá lọ jẹ oyè náà ọ̀rọ̀ ọ̀lẹ̀ mẹ́gbẹ̀ wa lè mẹ́fà halẹ̀ má wà. kí ìṣẹ̀lẹ̀ yìí kò ń ṣe bí ẹlẹ́gùn. onípele lè yàn o ṣé ń gbà ń fi ayé dókítà níbi alágbo ọmọ ṣé bí lẹ̀ gbé wa sọ́dọ̀ ayéfẹ́lẹ́ lẹ̀ gbé wa. kò yé mi ò sábà pé ọlọ́run wẹ́wẹ́ òun kọ́lé àwọn iṣẹ́ mi ṣe Yínká Róńbàjò náà dé olóòtú ètò yìí ẹ̀dẹ̀ ti gba dọ́kítọ̀rẹ́tì náà fẹ́ gba dọ́kítọ̀ ìwé ìdẹ̀wà gbọ́n dọ́kítọ̀ rò o kò á rí dókítà kò sí rétí nínú tiẹ̀ náà sọ o kò ní rétí dọ́kítọ̀ rùndẹ̀gbà dókítà lásán ni kò ní rétí. dọ́kítọ̀ abálẹ̀rùngbà. dókítà gbẹrẹ fún àbí. ṣíwọ́ kẹ́ ẹ̀ gbọ́ olóòlò ọ̀ra yìí bóyá igi ní èlá ló mú ọmọ ẹ̀ lọ́lọ́ ọ̀ra àgbo pàwọn à ń bọ̀ lọ́rọ̀ lójú ọ̀nà pò ti dókítà sáà má ṣe ọmọ ọlọ́mọ níṣe kú ṣe ṣọ́gbọ́ sọ́gbọ́. bá a kẹ́tù ẹ̀yin náà lẹ sọ ń omi kò fẹ́ ní ọ̀kọ́ máa sọ kátàkàtì lẹ́gbẹ̀ẹ́ tèmu. èmi àrùn bá ń kọlu ọmọ ṣé bó ṣe wá ń kọlu ọmọ yẹn ó ti wá. ṣé kò kẹ̀rin ní sìn kí wọ́n wá lọ́ọ́ dalágbó ọmọ èèyàn ní dókítà ni o dókítà lò ó. kò rí àǹfààní yasire ń fọ babaláwo fẹrẹsì ó mọ fọ múrùm sọ náà. ìwọ tí ẹ ṣẹlẹ̀ ní o. dókítà ọ̀tọ̀ ni herbalist. kọlọ gba fọ́ọ̀mù atọ́kùn. so o fẹ́ dètò ìrú. wọ́n rí dọ́rọ̀ lẹ̀ kó jẹ́ ká rẹ̀ lẹ́sìn mi. kò lè dàrú kan kò lè dàrú wọ́n ní ká ló ẹ̀dá ètò irú òun tó fún ẹ̀rẹ̀ ní kò ní láyè wọlé sílé bí òun kò ní gbà. o ti tó kí dẹ̀ ṣe wọ́n ọkà náà ni. ṣéjù kírun rẹ̀. ẹ tún ti dé lọ́sàn. rò ní pé bóyá nursery school kan ti wà lẹ́gbẹ̀ẹ́ ilé bàbá lẹ́gbàá táwọn ọmọ yẹn wá ń wọṣọ tí ìsọ pé òun dókítà ìpè òun jẹ́ lọ́ọ̀yà tó jẹ́ pé kankan yẹn náà ló wá ń wò pé n tó bá wù yàn béèyàn bá ń sọ bó pé bóyá Ọlọ́run lè ṣàmì sí ẹjọ́ pé rẹ̀ dókítà. ọkẹ́ ìmọ̀ ń jẹjú yìí ni ṣé ń gbà yọ lè yọ ṣe pé àyè dókítà ṣé kò yẹ kí ti kọ́ tiẹ̀ dànù. lọ́jọ́ aṣọ ẹ̀ dókítà. kò yẹ sọ wẹ́ẹ̀mù sí sọ́ọ̀sì bọ́ ni wẹ́ẹ̀mù sí sọ́ọ̀sì bọ́ ni. idiom of speech o tún ní idiom of speech kẹ ṣé idiom kọ́ o idiom. bàkẹ́tù mọ́mọ́ dojú tì mí kẹ́ ẹ ní sùúrù ọ̀rẹ́. èmi ránṣẹ́ ọ́fíìsì Hussein èmi ránṣẹ́ ọ́fíìsì lè lórí báyìí lórí ètò yìí. àbí ṣé ètò torí wọn èṣù wa rè dálẹ̀ fọ dọ́kítọ̀ tó wà. bẹ́ẹ̀ dànù ọ̀dà bọ́jú gbòòrò sókè ṣé òun ni producer. mama ike. kò dẹ́ ti pẹ́ gbọ́dọ̀ fẹ́ sọ wà kó dédé yóò nìyẹn nù kí wọ́n ẹ̀ sọ èdè náà kìlù ojú mi tẹ̀ ni ẹ̀mí kẹ̀mí mà kéèmí náà ìdúró mi ti kí màá sọ náà. ọ̀dọ̀ àwọn akómọ́rán rò ti bá ti. ok èmi náà akómọ́rán ti gba tèmi ti gba dọ́kítọ́rẹ́tì kómọ́rìsì ti gbà kó ṣe èrò fẹ́ sọ wà kó. bí wọ́n ti gba tẹnu dọ́rọ̀ mú. Fẹ́mi ilé kò tẹ̀ kò lè ṣe dókítà babalẹ́gbẹ̀ẹ́ kò lè ṣe dókítà. wọ́n ní gbàgbé nǹkan. wọ́n kó sọ tẹ fi babalẹ́gbẹ̀ẹ́ lẹ̀. ọ̀ya jàre alágbọ́kadà lọ́bìkan ó tún fẹsẹ̀ rìn dín ní kí ìrántí pé ogun máa ṣe jáde. bóyá ó yá ni kì í ṣe tiẹ̀. onítọ̀nà ọlọ́ni kẹrin ṣé ẹ̀kọ́ lọ gbàgbé. mọ́tò onísọ́là yóò lò kọ́ ibi tó dẹ̀ wà. o ti jẹ́wọ́ tẹ́lẹ̀ fọ ayéfẹ́lẹ́ yẹn fọ máa pẹ́ mọ́tò rẹ̀ ni torí náà ó nẹ̀ sọ́là. mo ti lọ páàkì ẹ̀sìn ministry ti federal ni ayéfẹ́lẹ́ kò lè gbé mọ́tò èmi àmì. ó tún ti di federal báyìí bàbá yóò ní pa wá síbi. ẹkú ilé bẹ̀rẹ̀ o ẹ̀kú ọ̀lẹ́ o gbogbo ènìyàn bá sí ni oníwègbè kéétu àti gbogbo ibi ẹni tí ń gbọ́ nìkan kò ní í ṣe yín o ẹ kò ní kónú kóòtù ẹ kò ní jábọ́ léwe bẹ́ẹ̀dì o. Mósè Fákẹ́yẹ lomi ń jẹ́ o omi ní ń jẹ ìdìpọ̀ ní ń jẹ́ náà kò bí ọ̀nìkan tó bá. iṣẹ́ advertisement kó ẹ̀sìn náà kí ọkàn ẹnu ẹ̀. ọmọ rán ní díngù. bó tilẹ̀ ṣe bá a ti fọ sóhun mi wù bá yẹn gangan
Cameron jingu. Níbo ọ̀kẹ́ onípa àwọn overtake mọ́tò nísìn. Ẹ má bínú bá Aketu. Àtọ́rí àwọn aráàlú yín náà ti wà níbí tí. Omi ní ń gún ẹṣin èdè jágún ètè. Wò ti sọ yẹn náà ẹ̀kọ́ ẹ̀mí lóró fẹ́. Mo tó fẹ́ sọ, ó ní abínú ṣòkun èdè. Máa gbé kànga lọ. Ó rìkọ̀dù rẹ̀ wá. Ó yá mi náà. Ó wá ń skip. Ọdẹ àbàtì wọn fi kí ẹ̀ ṣe ń plé òru ohun ro ṣe ń sọ. Ọtọ́rí Ẹ jẹ́ kí gbogbo àwọn tí wọ́n wà lójú òpó. Bá ní kí òun. Bá ní kí òun. Mo ti rí ẹja gbòòrò yìí sókè náà. Àpàdà lọ. Lọ́jọ́ kẹwàá oṣù kọkànlá ọdún 2021 èyí tó kù tọdún 2021 á fi parí òótọ́ nǹkan mọ́ láti ìgbà tá a ti wà ní Sẹ̀tẹ́mbà náà ni a ti ń gbọ́ oríṣiríṣi nǹkan pé bàbá ti bọ́ sóhun oṣù bàbàbà oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ abàmì ló ń ṣẹlẹ̀ àmọ́ náà wádìí tí kò ojú táyé ṣe tá a tún dọ́dọ̀ àwọn road safety táwọn náà gbé kalẹ̀ jẹ́ ká mọ̀ pé bọ́dún bá ti ń parí lọ àìní sùúrù ọmọ Nàìjíríà àtàwọn tó ń wakọ̀ àtàwọn èrò inú ọkọ̀ ló sábà máa ń fà á táwọn ìjàmbá tó ń ṣẹlẹ̀ lójú pópó wa Nàìjíríà máa fi ṣẹlẹ̀. Àwa náà wá béèrè lọ́wọ́ wọn pé àwọn ojú ọ̀nà wa míì náà ń fa ìjàmbá mọ́tò wọn ní bẹ́ẹ̀ ni àmọ́ ìjàmbá tó ń wáyé nítorí pé ọ̀nà kù díẹ̀ káàtó kò tó èyí tí àwọn èèyàn ń fà nítorí àìní sùúrù àti ìwà ńwara tí wọ́n ń kó káàkiri. ìyẹn ló jẹ́ kí ikọ̀ ojútáyé náà wá gbé ètò tọ̀sẹ̀ yìí kalẹ̀ pé kí ni tá a lè ṣe láwọn àsìkò pọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ tó ń bọ̀ lọ́nà yìí táwọn ìjàmbá tó ń wáyé lójú pópó wa fi dínkù tàbí tí ò ní wáyé rárá torí lọ́pọ̀ ọgbà ìkánjú ohun tó yẹ ká ti ṣe láì mọye oṣù sẹ́yìn tá a ṣe nígbà tọdún ń parí lọ láwàá bẹ̀rẹ̀ sí ń sá eré ọ̀hún á wá bọ́ sí eré àsápajúdé ẹni tó mọ̀ pé ó yẹ kóun sanwó ilé ní January tí ò bẹ̀rẹ̀ sí ń dájọ́ kan láti February kó máa tọ́jú ẹ̀ pamọ́ ìgbà tó di November báyìí tá a fẹ́ bọ́ sí December ló wá ń sáré bó ṣe sanwó ilé ó fẹ́ sanwó ilé ìwé ọmọ bẹ́ẹ̀ ó tún fẹ́ mówó ọdún lọ ẹlòmíà lòun fẹ́ lọ lé ọdún tó fẹ́ kun yàrá tó fẹ́ kunlé tó fẹ́ pààrọ̀ oríṣiríṣi nǹkan a máa wá sáré lọ́tún a máa sáré lọ́sì gbogbo àwọn nǹkan wọ̀nyí ni wọ́n ló ń fa àwọn ìjàmbá tó ń wáyé láwọn òpópónà wa. bẹ́ẹ̀ tá a tún fi padà sékòó bẹ́ẹ̀ gbogbo ohun tó fẹ́ ṣe láàrin ọjọ́ méjì péré ni ẹ gbọ́ bóun ló ṣe fẹ́ ṣe téèyàn mẹ́ta máa dúró ní méjì méjì báwo ni ìjàmbá ò ṣe ní wáyé ọ̀pọ̀ àwọn tó ń wa mọ́tò béèyàn bá jẹ́ dírẹ́fà ó yẹ kó wò pé òun nìkan lórí òun pé bóun ṣe ń wakọ̀ yìí àwọn tó kù àgànná mú wọn lọ́pọlọ á mọ̀ kíyèsára kó wọ́n bá sí ìjàmbá àmọ́ ńgbà tóun náà ti pẹ̀lú kò yẹ kí màá yẹ dírẹ́fà mọ́tò yẹn bẹ́yẹn ó yẹ kó mọ̀ kójú ọ̀nà tèmi ní kú gbúrúgbúrú ló ń gbò à kí la lè ṣe kí ni àwọn àkíyèsí tó yẹ kẹ́nì kọ̀ọ̀kan wá ṣe bí ọdún ṣe ń parí lọ yìí tí ìjàmbá òfin ní ṣe wá tàbí táwa fúnra wa ò ní jẹ́ okùnfà ìjàmbá fáwọn ẹlòmíín tí wọ́n ń lọ jẹ́jẹ́ wọn. Ohun tá a fẹ́ gbéyẹ̀wò dáadáa nìyẹn lórí ètò yín ètò wa Ojútáyé lónìí. Gbogbo àwọn ọkọ̀ Ojútáyé náà ti wà ń bí. Àwọn tí wọ́n ń darapọ̀ wọn lójú òpó Facebook wa yẹn. Mo ti rí Akínọlá Ìdẹ̀ra. Wọ́n ní ẹ kú ètò mo kí bàbá Akétu. Ilé fẹ́ o. Ilé ń wà o. Òun náà á máa dáhùn pé ilé ń wà o. Bákan náà a ti rí Adé Blessing ó ní ẹ kú ètò ẹ máa bá a ṣíà ẹ̀ fún àwọn ẹlòmíì náà láǹfààní láti máa gbọ́ wa lórí rédíò wọn á lè rí tún wò lójú òpó wa ẹ já lọ fún ìpolówó ọjà náà á padà bọ̀. Our friend Oliver. ẹ káàbọ̀ padà lẹ́yìn ìpolówó ọjà yẹn ìkànnì Fresh láwà yìí Lábẹ́òkúta 107.9 náà ń pè bí Ojútáyé ọ̀nà àlejò tó ń gorí àtẹ́gùn tẹ́ ń gbọ́ yẹn. Ìta ń gbéyẹ̀wò lórí ètò Ojútáyé tọ̀sán yìí ni pé kí la lè ṣe
tí àwọn ìjàmbá tó ń wáyé tọ́dún bá ń parí lọ láwọn àkókò pọ̀pọ̀ṣìnṣìn ọdún òfin ní wúwá léwu táwa fúnra wa ò ní jẹ́ okùnfà wàhálà fáwọn ẹlòmíín bóyá lẹ mọ̀ pé àìmọye ìdílé ló jẹ́ pé ẹnìkan ṣoṣo ló ń pèsè tí gbogbo wọn ń jẹ wọn ní breadwinner bí nǹkan kan bá ṣe pẹ́rẹ́ ìyà jẹ gbogbo mọ̀lẹ́bí yẹn nìyẹn o kí ló wá dé tó fi jẹ́ pé àwọn kan nítorí àìkíyèsára ìmọ̀tara ẹni nìkan wá lọ wa mọ́tò dí ojú ọ̀nà tàbí wọ́n á fi kọlu ẹlòmíì ẹni tó yẹ kó ti wa mọ́tò fún wọ̀nba àsìkò díẹ̀ kó lọ sùn kóorun ojú ẹ̀ lè wálẹ̀ ẹni tó ń lọ lé jẹ́jẹ́ ẹ̀ tó ń mú èrè àti January lọ sí December lọ fáwọn èèyàn ẹ̀ lé wá lọ dá ẹ̀mí ẹ̀ légbodò lásìkò yẹn kí ni tá a fẹ́ ṣe bàbá Lẹ́gbàá atọ́kùn ẹ kú dédé àsìkò yìí mo kí ẹ. èyí tá à ń gbéyẹ̀wò yìí kí ni tá a fẹ́ ṣe tó fi ṣe pé àwọn ìjàmbá tó máa ń wáyé láwọn oṣù bàbàbà pàápàá jùlọ tá a bá ti ń súnmọ́ àsìkò àwọn pọ̀pọ̀ṣìnṣìn ọdún tá a fi dínkù tàbí tí ò tiẹ̀ ní wáyé ibo ló ti kan àwọn aráàlú ibo ló ti kan àwọn èrò ibo ló ti kan àwọn tí wọ́n ń wa mọ́tò kí gbogbo nǹkan wọ̀nyí bá lè dínkù dáadáa. ojú òní tiẹ̀. aláwọ̀ lákọ̀ọ́kọ́ mo fẹ́ ká mọ̀ pé bákan náà rè gbogbo oṣù ṣe rí o èso oṣù yìí yàtọ̀ pé oṣù kan wọn bàbà ìkan ìṣẹ̀lẹ̀ kìíní kan bákan náà rè gbogbo oṣù ṣe rí ṣùgbọ́n nítorí pé a ti dájú sọ àwọn oṣù yìí torí pé ó bọ́ sí àkókò yìí àwọn àjọyọ̀ lóríṣiríṣi máa ń yọ wà ọdún tí ń fẹ́ káàdì ńlẹ̀ tí a ti fẹ́ máa fi kásẹ̀ ọdún ńlẹ̀ ń rò ṣe jẹ́ pé ṣe adájú sọ àwọn apá abẹ̀yẹn gbogbo oṣù bákan náà rò rí ibi ó ti kan àwọn ará ìlú náà jẹ́ ká mú un nípele tẹ̀mí ìwé mímọ́ pé búburú ń ra àwọn ọjọ́ àdúrà ń ra fúnra gbà padà kí kálukú wa tó jáde ká gbìyànjú lábẹ́ bó ti wùn kí wùrùwùrù yà fẹ́ bá kò lé kó rí ká má fira wa sínú ibú ẹ̀jẹ̀ Jésù bí mo ṣe ń lọ yìí má jẹ́ kí n ṣílẹ̀ tẹ̀ ọjọ́ iye bí bá ń pọ̀ náà má jẹ́ kí n bá wọn rìn lọ́nà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn ìyẹn àwọn ìwé mímọ́ ní Kùránì pé bàbá ń ṣe yá àláwù ká má ṣe yá àyàsẹ̀ mọ́ ìyẹn ní pé fọlọ́run ṣọ́yọ́ lọ́n bá ń ṣọ́ kò gbọ́dọ̀ fi okùn ọ̀gẹ̀dẹ̀ gọpẹ́ àwa náà yà fẹ́ bọ́ sójú pópó kì í ṣe ìgbà yẹn ń ra máa rò pé mo gbọ́dọ̀ dé bẹ̀ yẹn láàrin ìṣẹ́jú mẹ́wàá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ kí n dàbọ̀lẹ̀ ẹni bá ti kú kò lè dèbí ó ń lọ. ẹlẹ́ẹ̀kejì kí à ń dà àyà ká tó bọ́ sí ìdí pàǹwárí àwọn fonagaru àpẹtẹsí nǹkan ọkàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn yìí mú kétu ó mọ̀ nípa rẹ̀ bí ó ti yé gbogbo bí mo mọ̀rọ̀ lọ yẹn bẹ́ẹ̀ àwọn aráàlú. ọ̀nà bá sọ̀rọ̀ mi níhìn ọ̀nà bá ń sọ̀rọ̀ mi níhìn. tó ń ráàpù wà. ṣé wọn mọ̀ bá wí. a jẹ búrẹ́dì ní pẹrẹfu láì fi nǹkan kan jẹ́ àmì. gbogbo ọ̀nà bá ń sọ̀rọ̀ mi níhìn. ẹgbẹ́ náà fi kó kó bá ọ̀nà kan wí. ṣé ẹ ti sinmi báyìí náà. àkókò sinmi lọ́kọ̀lọ́ sinmi. ó ti interrupt rẹ̀. ó sì ṣe sùúrù náà ni ó kú láti sinmi. nígbà tí ń sọ̀rọ̀ gidi bọ̀ ìyá lọ́wọ́ fàtẹ́ ìyọ́bẹ̀ ìwọ́kẹ̀ yìí sì wù ọ́n ìwọ̀n ṣé pé kí n ti mọ̀ pé wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ ìmíhàn yìí o. ṣebí kan yóò ń já kó ń jò líyà ń bọ̀ òkè ìwọ kọ́. ojú ẹ̀ ní í ṣe pàkàpàkàn ṣó mi ni. ìyá Ìjẹ̀bú. kíndé kí wọ́n mi kanlẹ̀ ó bẹ̀rẹ̀. gbogbo akẹsàn ń kọ́ ń bẹ̀. owó náà làáfíà gbogbo àwọn ará Ìjẹ̀bú. ṣé gba yìí ìyọ́bẹ̀ sí ní í ṣe kóbokòbo ní ṣe kò tó ní àgómi kanlẹ̀ kọ̀ǹdọ́tọ̀ kẹ̀ yìí ń ṣe prógámù ń darí prógámù lọ́yẹ kọ́ máa yẹ kọ́ máa fi síndómítà kọ́ máa fi wù ẹ́ wèké ìwọlé kọ́ máa gbé sí látàrí kí wọ́n fi ń wo ibà ara ọ̀nà ṣe họ́tì sí. ẹ ní sùúrù náà bẹ́ẹ̀ sì máa wò ó ti gba abẹ́rẹ́ covid o. ṣé pa wọ̀n yìí kéèpé kọ́ lọ gbà kún òun kó fún ní méjì kò bóyá ó ti gba méjì tẹ́lẹ̀ kọ́ gba míì ṣẹ́gbọ́n kọ́ gba senior wọn. rè nẹ́dùn wọn ṣòro fọṣọ kọ́ mú níyàn. junior lọ́gbà òun kó fún ní senior. wọ́n bẹ́ẹ̀ báyìí ra ipò láti gba senior nǹkan. àwọn kó fún ní sìnlí kéke oníbọ̀ fún dàgbà báyìí kò ní gbà. ṣé nínú ìwọ̀nba àkókò yìí wà lẹ́rìí. ẹnu ẹ̀gbọ́dún kọ́ bẹ̀ àtẹ́. kọ́ ti ń ṣe báyìí. bá a kéde ẹ má bínú. sùúrù rẹ̀ gbọ́. ẹ jẹ́ kí ìyá Ìjẹ̀bú bá a dá sí. kọ́ máa lómi ń jo nǹkan. kódà sórí balẹ̀ gbà yẹn lè máa kọjá yẹn rẹ̀ wọ́n fọ asọ̀rọ̀ kí ṣe kò labọ́. kò yí òǹkà mu ṣé ojú mi yóò kún yìí sójú ń kún. ojú rẹ̀ kù. atẹ́gùn machine ló fẹ́ sílé hòmù
ṣebí ṣe ò fọ́ sólà rògùn ìwọ ti ka láàrin òun sọ̀rọ̀ òun jò ojú àmì nẹ́rọ fọ́ sólà rògùn ó tún ọ̀kadà tí ẹ̀ kọ́ ọ̀kadà kọjá lára ẹni ni. àwọn àkó etí lẹ́yìn mọ̀ ọ́rùn fẹ́ ṣe. kìnní láti ẹ̀ gun. ọmọ àkè. bàbá ní ká wọ́n tójú kálukú ti ń rí láti bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ gbogbo ẹ̀ náà ò kàn lè máa lọ yìn náà àmọ́ bẹ́yàn bá ń rò ó ju ìrònú púpọ̀ hypertension ní ń fa o. gbogbo àrà táwa náà ti ń dá lórí ètò yìí á ti mú kí ara kálukú wa náà sílé kára wa sì balẹ̀ dáadáa. ìkànnì fresh náà la wà 107.9 lábẹ́òkúta ojú táyé lètò tí ń gorí atẹ́gùn àti gbọ́rọ̀ lẹ́nu bàbá lẹ́gbàá bó ṣe yẹ ká fi ara wa ká fara wa lé ọlọ́run lọ́wọ́ tá a bá ń ṣe tá a bá ti ń kúrò nílé àmọ́ fọlọ́run sọ́nà tó bá ń fi okùn ọ̀gẹ̀dẹ̀ gọ̀pẹ ibi tó bá já sí á faramọ́ o àmọ́ bó bá tẹ̀ já síbì kan kó já sọ́dọ̀ ara rẹ̀ kó mọ̀ tó lọ ṣàkóbá fún àwọn ẹlòmíín bá ti wá bá yé wa ni. ká tó bọ́ sápá abẹ̀ àti ní kí ìyá àjẹ̀bú káwọn náà bá a dá sí àti béèrè gbogbo àwọn ará àjẹ̀bú òde ìjẹ̀bú gbó ìṣíwọ̀ títí dán gbogbo àwọn akẹsàn lápapọ̀ lọ́hùn. wọ́n bá rọ́kọ́ mi gbọ́. Ṣàgámù gbogbo ẹ̀. bẹ́ẹ̀ ni ẹ bá a dá sí ìta. náà dé Kétu. wọ́n dẹ̀ ti fọ kó jẹ́ kí n sọ̀rọ̀ ṣé àdé jẹ́ mi sọ tẹrun mi náà. Ṣàgámù lọ sí Kétu ó ṣe jọra wọn. òun rè mú wọn mọ̀ kí wọ́n ti ṣe bíríjì rè kọlu ra wọn níbẹ̀. tọ́gbẹ́ lábẹ́rẹ́ yọ̀lọ̀ láǹdì sílé Kétu. kò rí ọ̀tọ̀ rẹ nírè yẹ kan fún abẹ́rẹ́ ọ̀tọ̀ rẹ nírè yẹ kó rè gbé advice kan fún ènìyàn abẹ́rẹ́ àmọ́ ọ̀rọ̀ yẹn mi ṣe sàn. yọ̀ọ́ sọ fún ẹ dígítà ló. òtítọ́ ẹ ń sọ̀rọ̀ náwó. má bínú. kò rí apá abo ìmáyàsí rẹ̀ o náà dé mìíràn àwa èrògùn ẹnigẹni rẹ̀ máa ń fà. torí ẹlòmíràn ò mọ̀ fọwọ́ ní appointment for 8 o'clock o lè ṣe 30 ro ṣe máa múra òde fẹ̀ débẹ̀ ní kó ti ń fọ aago 8 ṣùgbọ́n dẹ́rẹ́bà mìíràn jẹjẹrẹ òun lọ ẹlòmíràn máa fọ kí lè ṣe ń dẹ́tàyà ni bẹ́ẹ̀ lè rẹ̀ ni bẹ́ẹ̀ lè ṣe wà èmìtì létí o nàjọ́ kò ń wọ ọmọ tó ọkọ̀ yẹn fọ èmìtì létí mi màmá kẹ́ ń létí kẹ́ ń bọ́lẹ̀ náà kọ̀wé o torí mi létí o bí mi lọ máa débẹ̀ náà yọ ọ̀rọ̀ yẹn di wàhálà ṣùgbọ́n gbóná àdéhùn dé stage ọkàn 2 mẹ́ta nú wọn sọ́pọ̀tì mi kí màmá yìí dákẹ́ títà àdẹ fi gúnlẹ̀ kọ́lọ́ ń ṣàánú ẹni kò má jẹ́ kó nìyàn bá ẹlẹ́mìí burúkú wọkọ̀ wà gẹ́gẹ́ bí balẹ̀gbà ti fọ náà àdéhùn kan sọ̀rọ̀ yẹn ẹlòmíràn ẹ̀mí mú jẹmjẹm oyin náà rẹ̀ ṣùgbọ́n àsìkò pọ̀pọ̀ ṣìṣì rán fi iṣẹ́ wọn sí kọ́lọ́run ẹlẹ́dàá kó jọ kó má jẹ́ kó pa àyè ká dédé ẹni tọmọtọmọ wa àṣẹ bá mi àṣẹ ẹlẹ́dàá. Aside from that bí olóyìnbó ṣe ń fọ. ó mọ lẹ́nu rẹ̀ ó mọ yàtọ̀. ẹ̀rìn ẹ̀dẹ́mù yẹn wọ́n á sọ tiẹ̀ lọ jà yìí. wọ́n rí ẹ̀dẹ́mù wọn fọwọ́ àdánẹ̀ kò rí dédé iṣẹ́ rẹ̀ yẹ kó nìyàn ti máa ṣe láti January ẹlòmíràn ó ti ń ṣe o ṣùgbọ́n ẹ̀wọ̀n ní pàtí náà ẹ̀wọ̀n ń dákún ẹ̀wọ̀n rẹ̀ jẹ́ láti September wa ẹ̀rẹ́ tí màmá gbé ran ṣiṣọ́ kan mú kejì àǹkàrà náà ìkó má ra àǹkàrà 3,000 4,000 wa o ẹlòmíràn àǹkàrà 6,000 ò má gbé rẹ ẹni rẹ̀ jẹ́ fún láti January February rúnrún ṣe máa ń jẹ́ rún ṣe mú lọ́jú ọmọ fọ ohun ti ṣe ṣiṣẹ́ kan tẹ̀lé ọ̀nà kan fẹ́ ṣe tẹ̀ bó ṣe fẹ́ ṣe tẹ̀ yẹn ojú gbọ́dọ̀ tí torí fún aláyẹ̀ tí bá ṣe náà dé rè kọjá ó dé fẹ́ sún èso yẹn rọrọ nìyẹn. ìgbà tọ́mọ tiẹ̀ fẹ́ ṣe ìyàwó wọ́n túyàyà ó ti wá kan tiẹ̀ àti kan ṣe tiẹ̀ náà fún. náà dé yẹn kẹrẹ ó lè ṣe awarin bíi ti àwọn kan rè jẹ bẹ́ẹ̀ ni wọ́n wà káláyè kébà forí pípé mú akọrin fọ ṣóun overwork ni kó ní ọsùlẹ̀ overwork yẹn ń ṣẹṣẹ o ṣùgbọ́n ẹlòmíràn ibi processing náà ti ń ṣe overwork yẹn akọ́ndífọ òfin tẹ̀ kó bá ẹlòmíràn ìbúrò yẹ kó gbé 10,000 fún ọmọ tí lè gbé 10,000 12,000 wà ẹlòmíràn ẹ̀ nẹ̀ṣẹ́ sàfẹ́ fàgídígbà àmọ́ wò fún ọmọ tí sọ 12,000 yẹn òun fẹ́ gbówó èèyàn fẹ́ tètè já oníyàn lẹ̀ kó ń dẹ̀yìn lágbẹ́ lómìíràn a máa sáré rẹ̀ yẹ kó sá. ṣé mi ló fọ àwọn àjọ rẹ̀ mójútó ọ̀rọ̀ ojú òpópó náà àsìkò rẹ̀ gẹ́nẹ́gẹ́nẹ́ rùn yẹ kó máa ṣe òfìlédè rẹ̀ pọ̀ jù. balẹ̀gbà sọ̀rọ̀ kan náà kọ́ iye ọjọ́ yàtọ̀ síra wọn. kò yàtọ̀ síra wọn. orí ètò sọ̀rọ̀ kan fọ dédé ọdọọrí búburú àdúrà àti àwẹ̀rán fún múra gbà padà jẹ́m kí ọ̀rọ̀ yẹn nẹ̀yìn bá ṣá kọ́ ti ń pè bá nọ́mbà mr nọ́mbà right time afọ àwọn táìmù ọkàn right time wà àwọn táìmù ọkàn time out wà kọ́ lọ́ má jẹ́ ká yẹ ẹni kó wọ́ time out. àmì àṣẹ.
kò rí dídírun rẹ̀ nẹ́wùgbà àtàkùkù náà ti tọ́ awaram ṣe pati oní November December ìran kan yẹn I'm contributing ẹ̀ ṣàkànmú o torí aṣọ aláṣọ ẹ̀mọ ẹ̀nà kan ti bá mi ṣe ń gbọ́dọ̀ má bá ṣe alẹ́ yà sáré kìtàkìrò ọjà rò ń yẹ kó lọ náà kan náà sẹ́ àfẹ́ lọ́ọ̀ méjì náà sẹ́ ìyẹn ń fa òòrùn rétọ̀ àwọn ará èdè ń wọ́kọ̀ rè jẹ́ dírẹ́bà kò rí lómìnira jẹ́jẹ́ ẹ̀rọ ńlọ ṣan kọlù o ọlọ́run jọba jẹ́ ká rí rọ́jọ́ ẹ̀ mọ́ náà ọdún kan wọn tirila kan rò ńlá yaba wọn náà kọ́ bá pẹ́ yẹn òye àbá wọn má jẹ́ mi sọ ọgbọ́n ṣiṣẹ́ lọ ṣáàjà àbá wọn ọwọ́ ọ̀pọ̀ èrò kan kò rí jẹ́jẹ́ wọn rán lọ. jẹ́jẹ́ wọn náà lọ. èmi fẹ́ kó ìjọba kan fi òfin de ìwà ọkọ̀ alẹ́ ẹlòmíràn iṣẹ́ alẹ́ rò máa ṣe kò rí wáyé kọdún ìwọ̀n búrọ̀ náà àwọn ẹ̀fọ́ ọ̀nà òsì kì máa ṣẹlẹ̀ kí àwọn rẹsidẹ́ntì kó máa ṣẹlẹ̀ lójú òpópó àwọn ọmọ yẹn kọ́ fọ́ kí ọ̀nà máa da àwọn ọmọ yẹn kọ́ fọ́ kí ẹlòmíràn kó tí ṣe wo nàgà ò ṣe sọ náà àwọn ọmọ yẹn wọ́n kọ́ fọ́ ó ti da over nǹkan sáyà. òṣè wọ́n kọ́ fọ́ àwọn road signs yẹn kí ìjọba kan láàrè dẹ̀yìn bẹ́ẹ̀ torí bẹ̀mìíràn kan náà wà ṣùgbọ́n kébà sí sáyìn ìrànà ẹlòmíràn dédé àdúgbò yẹn rí rè ṣe ń bọ̀ àti dànù bọ̀ kúńbà tí rí fọ kan náà wé o ṣọ́ra o ẹni mú orí òkè wà ń bí wà abike tirẹ́là ń kọjá ní bẹ̀rẹ̀ o dédé kíní yẹn ṣáàmù àmù ní kókó ní orílẹ̀-èdè Nàìjíríà ẹni wáyé kò rí ìlú òyìnbó kò nìyàn lọ wà ti rí bẹ́ẹ̀ fọ stọ́ọ̀pù wo wọn kàn kọjá kódà james ọ̀dọ̀ kan rẹ zebra crossing mélòó nẹni rè mú rè jẹ wá. zebra. náà àdéhùn kan tẹ́mi tọ́nà kan lọ́nù kele mi ọmọ dúró mi ò zebra ń dúró dé wọlé rọ̀ wà náà àdé ń fọ iye ṣé mi dáná bọ́ ṣé mi fọ́ dànù fọ ìwé gbọ́kọ̀ ìwé lọ́lọ́ ìbò rí kí dẹ̀ ṣe dédé yẹn rè jẹ́ kí ìjọba kò ṣe làtìmẹ́tì rí àwa ònìyàn kódé olè máa ṣe ní rè é ṣe dédé ní rè nẹ́mọ́ tó ti kàlà wọn olè wònẹ́wònẹ́ kí wọ́n ṣe kọ́ ṣe public enlightenment àti yóò bá yẹra ìlanilọ́yẹ̀ rè jẹ́ ti gbogbogbò òṣè lanilọ́yẹ̀ yẹn kàn ṣe dídò àwọn ọlọ́kadà kan mú fún àwọn yẹn máa ń ṣe o wọ́n á pè ara wọn jọ wọ́n bára wọn sọ̀rọ̀ àwọn rè jẹ́ ọkọ tí ń pè àwọn rè nẹ́. lọ́dọ̀ àwọn tẹ́ ẹ ti gba dókítà àbí. wọ́n fọ́ gba dókítà kò ṣe lọ́dọ̀ mi gba dókítà kò ṣe. òun kò tún lè fún òní dókítà mi nọ́ọ̀sì lọ gbà. èmi gbà nọ́ọ̀sì dókítà ń gbà o kódà kírun rẹ̀ ju dókítà lọ mo bá pírọfẹsọ gan kò sí rẹ̀ fẹ́ sọ mo bínú tán mo dé. lórí ètò kan pòdúsà dókítà oníkànga dédé ní àwa níbẹ̀ mo bá pírọfẹsọ kéde fẹ́ gbà. ojú lọ gba pòfẹ́sọ̀ ó ti gba FMC. ojú ní pòfẹ́sọ̀ lọ gbà máa gba yunifásitì. wà kó so kí n gé ọ̀rọ̀ yẹn kúrú àtẹ̀mí àtiwọ́ àtàwọn dédé nírè náwó bẹ́ẹ̀ báṣà ẹ̀rọ̀mìlẹ́tì kọ́mírẹ́dì olùrò tí màá bàtàn á dédé nírè náwó bẹ́ẹ̀. bí ọ̀rọ̀ Nàìjíríà ṣe rí. dédé nírè náwó bẹ́ẹ̀ ló ti tó àti nódodo. ẹ ṣeun ìyá Ìjẹ̀bú bàbá fún yín láǹfààní kódà. ó dáa gan fún APRO. Kenwood ọgbọ́n gbà sílẹ̀ ìrìnsẹ̀ ọlọ́pàá ló kù. Kenwood kọ́ńdà gbàgbé kí ibi ń bọ́lá kí yẹn dẹ́ máa ṣe. ṣé bí ẹjọ́ mẹ́ ṣe pọ̀ ni yóò bá fẹ́ lọ lábújá ìwé lọ lẹ́kọ̀ọ́. yóò ká mi sọ kí n dá sí nǹkan kò ní ṣe gbogbo ẹni. ṣé wọ́n ti pè é wà. kí ọkà ẹnu ẹ̀ ṣé wọ́n lé kọ̀ǹdọ́tọ̀. èyí náà ń gbé yẹ̀wò lórí ètò yìí lónìí èyí tí Babalẹ́gbà ti dá sí. mẹ́ẹ̀ fọ̀rọ̀ Babalẹ́gbà sí lọ́rọ̀ tèmi o. náà ti dá sí dáadáa. àti Ìyá Ìjẹ̀bú dáa. kódà àwa tó wà lójú òpó Facebook wa gan ti ń bá wa dá sí lọ́kọ̀ọ̀kan èjèèjì. bá a kẹ́tù ojú wo lẹ́yìn náà fi wo àwọn ìjàmbá tó ń wáyé lásìkò tí ọdún bá ń parí lọ báyìí. wọ́ọ̀rọ̀ kẹ́. kí lọ́nà àbáyọ sí i tí gbogbo àwọn nǹkan wọ̀nyí á fi máa dínkù láàfin ní máa sọ àwọn oṣù bàbàbà yìí lẹ́nu. wọ́n ní ìyọ́lọ̀ fi ajábọ̀ gún ni èyí wà ń bọ̀ ní tó ń wọ̀ tó wó sì ké ìsọdá ìtítì ké fónà wọ́n ní kéjì ẹlẹ́ à kí ó dé tún wo iye ọ̀nà ṣe bá ṣe bọ̀ gún tán ni ó lé bọ́lọ̀ wọn bá ń ṣọ́ ni olúẹ̀kẹ́ ẹ̀kọ́ máa ń ṣọ́ ẹ̀ ni. ṣé ó rí àwa ò ní ẹ̀yà ńlá mọ́tò ńṣe láti gbàgbé pé òun tó pọ̀ ni bí wọ́n bá ti gbé e dé fún ni báyìí àti gbàgbé pé òun tó ni o ńṣe là rò pé ipa ń bí iná lólódìndín gbogbo ìhun wà lára ẹmú mọ́tò pátápátá ń dè mú lẹ́yọ kọ̀ọ̀kan ní o bó ní ọ̀lọ́ níbi ohun tó mọ́tò ṣe rí pa wọ́n tún gbogbo ẹ̀ sínú ẹ̀rẹ̀kẹ̀rẹ̀ kò ní ọkọ́ lọ abúlé mẹ́kò kọ́ lọ wáyé mọ́tò orí ẹ̀ kò tiẹ̀ ní wolú ẹ̀rọ ẹ̀ ajéhùn yìí à ń kówó rà kẹ́ẹ̀ní. à ń ti ń gbàgbé ni ṣé òun ìyí ń mú ìyí ń tò múra òun ìyí ń dè múra òun ṣé anytime kọ́ lè ìdè kan lè túkò lójoojúmọ́ ló yẹ ká máa yẹ mú tó wò ká máa wo bí ìdè wọn wà
ṣóṣì le ká lọ wọ ẹ́ńjìn kẹ̀ ṣẹ́ńjìn èkètì lọ níhìn èkètì ìjábọ̀ lílọ ìrìbọ̀ ìmútò náà yìí ń bọ̀ gbàgà gbogbo ìdè wọn mì ẹ̀mẹ́tú sí lẹ́yìn díẹ̀díẹ̀ lákò ní í ṣe kankan sínú ẹ̀ o là máa gbé kí bá wà lọ jábọ́ lójijì ìgbà là á léṣù ní nǹkan ni ká ti bẹ́ẹ̀ wò ibi mistake àti kọ́kọ́ bẹ́ẹ̀ náà o a kì máa ń wò ó pé òun tó pọ̀ ní òun tó pọ̀ ní o ẹ ṣé báwọn mẹ́kọ̀ọ́ òun máa ń ṣí lọ́tọ̀ọ̀tọ̀ bá ẹgbẹ́ tó wọ́n ṣí náà báyìí mẹ́kọ̀ọ́ òun ṣe mú tòun lọ ẹ̀ṣẹ̀ mẹ́ẹ̀ẹ́dẹ́ pọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ó díjọ́ àbá bẹ̀rẹ̀ sí ní yẹmú tó wò lójoojúmọ́ ká máa ṣàkíyèsí ẹ̀ ọ̀rọ̀ ásídẹ́ǹtì kẹ́yìn sì ń ṣẹlẹ̀ yìí ó tó wùn ọ́sàyẹ̀ ká ronú sínú ẹ̀ ṣẹ́yọ kọ́ máa bẹ ní tán nǹkan ń pa ni aláhùn wọ nìkan kó á dọ̀bálẹ̀ fún ní tán ká ìsáfù orí kópọ̀ gbé ọ̀pá lọ́wọ́ jẹ́ àrùn báyìí yóò dúró òní bí ọkọ̀ bá ti bẹ̀ o kò ní kó léwájú ẹ̀ bọ́ sẹ́yìn kí n kó ìwọ̀n lọ́wọ́ ẹ̀mọ́ èrò látàrí olú ẹ̀ ń kọ́ bójú ọ̀nà kò tiẹ̀ dáa báńbá ń ṣe jẹ́jẹ́ ìyá ń ṣe pẹ̀lẹ́ ìyá ti ní ọgbọ́n àyínnìkè nígbà kò sáà ní í ṣe ni bóni ọba ti ra mọ́tò òní ọkọ tí mo ń pé òun yìí tó pọ̀ ló ń gbé kì í o kọ́ máa ṣàkíyèsí ẹlú gbogbo ìgbà bá ń sì nà lójú ọ̀nà ká máa rọra ṣe ká má ṣe àṣekọjá ààyè mú tó kì í ṣe àjọ̀nù kódà gan àwọn ọ̀nà gan jáǹjọ̀nù ju mọ́tò lọ ọlọ́run kọ́ máa ṣọ́ ni ni ọ̀nà bá sì líkọ̀ sáyé olúwẹ̀ ti kú ni o torí ọ̀nà ọ̀kọ́ mẹ́ sọ pé kò sí ẹ̀mí kan báàkẹ́ ìyóò ń sì ń wà òun kò nítorí ìtàwá wa o torí àwọn ẹja nódò náà mẹ́ ṣe wà o àwọn ẹran núgbó náà mẹ́ ṣe wà lágbára ọlọ́run ọ̀nà kò ní mú ẹ̀jẹ̀ ni nǹkan kò ní ṣe ni lágbára ọlọ́run ayé kò ní sàsí ni òun kò ní tibi àtijẹ́ mú ni ká máa fún wa ká máa ṣọ́ wa òun nà ní sìn wo bàbá yé wa ńgbà ọlọ́ọ̀bá òun ṣe é sì èyí inú ilé kàkà kí inú ilé kọ́ máa tutù ìyọ́ jẹ́ pé inú ilé mòoru ìta nínà òtútù ní òtútù bẹ̀rẹ̀ sí ní mú ní ọ̀lítà. ìyẹn ìjà ẹ sọ lọ́sẹ̀ tó kọjá. torí ẹ̀ ni kò ṣe wá lónìí. ó ń bọ̀ wá báyẹn máa wà fún ẹni sí irọ́ ni omi mọ̀ sọ́ irọ́ ni ó máa pè wọlé. ọkọ àdèwé gbọ́dọ̀ fọwọ́ sọwọ́ ìfọwọ́ àmọ́. ó máa pè wọlé. òtútù mú ní ọ̀kì lítà lóru múnú lé. bá a kẹ́tù ìyá ìjẹ̀bú bàbá lẹ́gbàá gbogbo èèyàn tó ń ṣiṣẹ́ láti bẹ̀rẹ̀ ọdún la máa ń ní àfojúsùn tá a fẹ́ bọ́dún bá ń parí lọ pétọ́ lọ́dún tó kọjá bọ̀dá mi ló gbé mi lọ sí ilé ọdún nígbà tá a lọ àwa méjì mẹ́ta la gbéra wa lẹ́sẹ̀ kò burú ọlọ́run ẹ pèsè fẹ́mi náà wọ́n fi máa di ọdún tó tẹ̀lé kémi náà ra mọ́tò ọlọ́run sì ṣe mọ́tò ọ̀hún dé àmọ́ ńgbà tí mọ́tò yìí fi máa dé ẹni tí ò wa mọ́tò ní January kò wá ní February kódà ọwọ́ ẹ̀gán ò tí ì dánmọ́rán di steering dáadáa. ó fẹ́ gbé mọ́tò lọ lọ́dún. wọ́n á fẹ́ gbé mọ́tò lọ Ìlọrin ó ń gbé lọ Lọ́kọ́jà. òun ṣáà máa ń lọ dáadáa òun ti mọ bójú ọ̀nà ṣe rí. bó bá di lálẹ́ kò tí ì mọ bí bóyá ojú òun máa ń kóná tàbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀. kí ni ìmọ̀ràn tẹ́ ẹ ní fáwọn táwọn náà ṣẹ̀ṣẹ̀ ra mọ́tò tó wù wọ́n kán gbé ìrìn àjò lásìkò yìí kí wọ́n bá lọ fi kó bá àwọn ẹlòmíín tán lọ jẹ́jẹ́ wọn. àwọn yìí ṣe ń ra mọ́tò wọ́n pé afìrùfọ́nà kì í fọwọ́ gbẹ̀ àárín àwùjọ rò máa fọwọ́ àmọ̀ràn mi rẹ̀ pé béèyàn kò bá ti dàǹgájíá líbẹ̀ èyí gbọ́dọ̀ gbé mọ́tò sójú ọ̀nà àwọn driving school ilé ẹ̀kọ́ yọ wọ́n pé a ti ń kọ́ wọn ní ọkọ̀ wíwà ṣé kì í ṣe páǹgbọ̀n jẹ̀gẹ̀ nípa ìlànà fápẹrẹ ìkànṣẹlẹ̀ ìfẹ́ farapẹ́ torí wọ́n pé ibi àti ń dáṣà múláwá àmádásà láti sáwọ́jà níbẹ̀ líyìí ọ̀rọ̀ Ìkòyí ṣẹlẹ̀ gómìnà wa ń bí Dàpọ̀ Abíọ́dún sọ wípé àwọn agbalẹ́kọ́ àwọn nǹkan ọ̀kan pé bó o bá ti gbọ̀jẹ̀gẹ̀ nípa ìlànà ilé kíkọ́ o máa fẹ́ wọn jura irú yẹn náà gbọ́dọ̀ wà báyìí pé gbogbo àwọn ilé ẹ̀kọ́ driving school bó o bá ti gbọ̀jẹ̀gẹ̀ kó má jẹ́ pé bóyá ọmọ kan bàbá olówó torí ó fún mi lówó àbá ṣe pé let my people go wúrúwúrú ọlọ́bọ̀wọ̀wọ̀ wípé ó yá má lọ kó sálà gbé mọ́tò sí títì bí òfin kan gbọ́dọ̀ wà nílẹ̀ pé béèyàn bá ti wàwàkú tàbí tẹ́ ẹ ti rí i pé dàǹgájíá ẹ jẹ́ ká tírèsì rẹ̀ bí só ti ṣẹ̀wá lésì fún ní driver's license àbí kọ́ ń pè kí nìyẹn lésì fún. àwọn ilé ìwé náà sì níbi táwọn náà máa fọwọ́ sí pé àwọn ti rí pé àwọn la certify ẹ̀ pé ó ti gbóúnjẹ fẹ́ pé ó ti wẹ̀yọ̀ kọ̀ọ̀kan bọ́n bá ti rírú rẹ̀ òfin kan gbọ́dọ̀ wà ya gbọ́dọ̀ fífi ìyà ìgbóná yakin jẹ́ àwọn akọ́nilímọ́tò ìgbóná yakin tó
ká fi jẹ irú ẹni bẹ́ẹ̀ kí wá fi kún ya ń bábọ̀ lẹ́ẹ̀kan lára àwọn ọ̀nà ìjọba náà lójúṣe líbẹ̀ kíní kan àyọ̀ ń pè ní speed limiter bọ́ǹpù àbí kọ́ ń pè kíní yẹn ó gbọ́dọ̀ wà lójú pópó débi pé bí ẹnì kan bá ń sáré àsàpajúdé bọ̀ bó bá ti ń kan kíní yẹn ó gbọ́dọ̀ mẹ̀lẹ̀ ń bẹ̀ kó bí àṣà àwọn ọmọ yẹn kó ṣàgbéjẹ́ mọ́ wọn kó kóra gírí ìyẹn náà lépa yòǹkó lójú pópó. ẹ ṣeun gbogbo kan ojú táyé mo mọ rírì yín ó dájú pé gbogbo àwọn aráalé náà ni wọ́n ti ń mọ rírì tá a ti ń sọ ó sì wà wọn náà káwọn bá a dá sí i àti ráwọn tí wọ́n bá a dá sí i lójú òpó Facebook ń bí wọ́n ní ètò tá à ń ṣe yìí àti tọ́pìkì tá a gbé yẹ̀wò lọ́wọ́ yìí àwọn mọ rírì ẹ̀ gan ẹ ṣeun adúpẹ́ o gbogbo tá à ń sọ ọlọ́run ọba náà ni àti rí Adédèjì olújùwà pé àwọn wà bẹ́ẹ̀ mo ti rí Fálétí Anthony Gbénga gbogbo yín tẹ́ ẹ wà ń bẹ̀ ẹ ṣeun o àjọṣe wọn ò ní bàjẹ́ ẹ máa bá a ṣíà ẹ̀ káwọn ẹlòmíín náà bá a lè lóore ọ̀fẹ́ láti rí ẹjẹ́ lọ powó ló yàdí ẹ̀ náà ńgbà bá padà dé àwa bẹ̀rẹ̀ sí ń gbé àwọn ìpè yín lọ́kọ̀ọ̀kan ìjèjì kí ni ìmọ̀ràn tí kí ni àkíyè bá a dá sí ìta àgbéyẹ̀wò yìí ojú òpó 08154321079 náà la wà 08115 àwọn àpè kan ti ń wọlé báyìí hello ẹ ti wà ń bẹ̀ kú ìrọ̀lẹ́ o kí lorúkọ yín bolẹ̀ tí ń bá wa sọ̀rọ̀ yìí. látàdígbẹ́. Arẹ́gbẹ́ láti wà sí adé. ok ẹ̀dà ẹ ṣeun adúpẹ́ ojú táyé lè tó tẹ́ ẹ pè wọlé sí ẹ bá a dá sétò ìta àgbéyẹ̀wò yìí. ọ̀kadà ni wọ́n pè é iná kan ṣòro ń lò. àwọn kan tiẹ̀ wá wà tó jẹ́ pé one way làwọn á máa gbà ní tiwọn lórí express nígbà téèyàn ń lọ ibi tó yẹ kán ti lọ tán padà wá yà wọn á ní wọn á sáré gbà bí àkóbá onírè bọ́ọ̀tì kàlá rẹ̀. ẹ dẹ́kun gbogbo tá à ń gbéyẹ̀wò yìí ẹ má jẹ́ àkàn fi ṣe àgbọ̀ gbọtínù ẹ bá a tún sọ fáwọn ẹlòmíín ẹ jẹ́ kí kálukú wa ṣiṣẹ́ lé e lórí kí wàhálà má bàa ṣẹlẹ̀ sí wa ẹni tí wàhálà tá a dé bá wa elédùà ò ní jẹ́ ó ṣẹlẹ̀ sí i o àmọ́ àmì nìkan ò tó àfi káyà máa kìlọ̀ fúnra wa káwọn náà sì ṣàtúnṣe ni. ìgbà tí bàbá lẹ́gbàá ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tó ń bá ba Akétu wípé àwọn kinní tó ń dà sáyà yẹn onípẹlẹbẹ yẹn bá Akétu náà kọ́ kí ọkàn ohun tó tiẹ̀ ṣẹlẹ̀ kí wọ́n tó fi ẹ̀fọ́ lè ń kọ́ ní bá wí ìrọ́lọ́pàá bẹ́ẹ̀ bá fẹ́ gbádùn ẹ̀mí ara ẹ̀ tó da nǹkan sí àyà àmọ́ ohun tó sọ ni pé bó o bá fẹ́ wakọ̀ ìwé gbọ́dọ̀ mutí kò máa mutí ìwé gbọ́dọ̀ wakọ̀. má wakọ̀ gbogbo ẹ̀ ló lásìkò ìgbà tó bá yẹ kó o ṣe fàájì ẹ kò sẹ́ni tó máa mú ẹ sí. fàájì kẹ̀yé ẹ lọ bá kíndìn olúwẹ̀ jẹ́ olú ẹ̀kọ́ máa ṣe fàájì ràn-án kíndìn olú ẹ̀kọ́ máa jiná ṣé lè lè sọ bó náà fẹ́ ṣe fàájì olú ẹ̀kọ́ máa gbọ́ mísíkì yọ̀dà àkójókòó sábẹ́ igi kó bu omi tútù sínú gàrí. ó bá jẹ́ pé ní Kétu lẹ́wà tẹ́ ẹ wá lábẹ́ igi kan tọ́ba yín wá burúkutu ni ó sì jẹ́ pé ẹ mú ọ̀pẹ tó dáná mú àwọn ẹran ọ̀gbẹ́. àmọ́ wá fi àgbọ̀n àmọ́ fi jojú ẹ̀mú.